ìbílẹ̀ tiwantiwa. ẹ̀yin lẹ sọ fún pé kí n nìṣó wípé wà lẹ́yìn mi ẹni yóò mọ ojú mi ṣe. ọmọ kìíní kú ẹ sọ fún mi pé akọ̀gí èso jẹ mú mọ́ra ẹni kì í mọ̀ ké ẹni kì í mọ̀ bara jẹ́ èso kún ìbara jẹ́. kí ni kan tó ṣẹlẹ̀. tí n bá tún gbọ́ kí ló dé lẹ́nu yín bẹ̀yẹn. lẹ́nu ọba wa. adé orí yín á sọnù ni. ọmọ náà wẹ́rẹ́wẹ́rẹ́ ti ń tájọ́ ní níjù. fún ọdún mẹ́ta ni ó kúrò lájòjì sáré. àjọ ìjàbàmú oníwèrè sọlù mi. iṣẹ́ tà ń ṣe ń ṣàlè kò wá látọkùn. ikú kẹ̀ níwájú yín. ṣẹ́kẹ́ṣẹkẹ̀ mú àbàmú òǹdẹ̀dẹ̀. anybody nínú yín tó bá lóun jẹ́ kan lára àwọn family abóúnjẹ lára àdúgbò abóúnjẹ lánàá Samaria tó bá yọjú station màá ní kó gbàmọ́ sẹ́ẹ̀lì. èmi àwọn Alebiosu ni àwọn afáàgìrì èmi àdáàgìrì àdàgìrìgìrì lẹ́bí ìjà mo jagun ọlọ́lárí tí mo mú kété bọ̀. ẹgbẹ́ àti gbọ́dọ̀ ẹgbẹ́ ọkọ̀ mi. sẹ́mi ní sọ́kùn tí mo jà rí mo ní mo jagun ọlọ́lárí ọlẹ́ ti gbọ́ rí. àti gbọ́ dáadáa. ẹ ti gbọ́ dáadáa. akido ẹgbẹ́ iná rí dáadáa. Written and produced by Opeyemi Jimoh. Directed by Wasi Owóyàgáòsù. Packaged by Olayemi Jimoh Yemkem. Starring Odunlade Adekola. Opeyemi Jimoh. Lọ́lání Yẹ̀fọ̀jà Sanyeri. Yomi Ọlọ́runlọ́láyé. Olayemi Jimoh Yemkem. Káyọ̀dé Akíndínà Mr. Paragon. Wáídì Jàdú Adédìméjì. Ọláyínká Ibrahim. Bose Aregbesola. Wasi Owóyàgáòsù. Ibrahim Sotonde. Rahman Soge. Fẹ́rànmi Ọ̀yálọ́wọ́. Gbẹ̀ngà Dínà. Adéwálé Alebiosu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.